ẹ wo ẹ jẹ́ fún mi ní indomie méjì ẹyin kan àbí indoseed tẹ́lẹ̀ gan ni tẹ́bẹ́lẹ̀ wọ́n ti mọ́ ń dúró ni ẹ dúró pẹ́ ẹ dúró pẹ́. àtajà mọ́ ẹ mọ̀ kóra ní ọyẹ́ yín àtajà mọ́. àwọn èèyàn sábà ń wá wọ́n frustrate láìpẹ́ yìí. ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ kí lẹ fẹ́ rà sorry àbókí tó wọ́n ibà nǹkan èyí àtẹ́ǹdì sí dáadáa nǹkan tí a fẹ́ rà ní kẹ́ ẹ sọ ẹ jọjọ àbókí tó wọ́n ibà mi fẹ́ rà nǹkan lọ́wọ́ ẹ̀ mo yá dúró tó máa fi dé ni o because indomie mo fẹ́ rà sí mi dẹ̀ wá lè sọ pé indomie 100 naira kẹ́ máa pàtà fún mi 200 naira mi lè sọ yẹn ibi tí máa dúró tàbókí yẹn máa fi dé lélẹ̀ tí máa fi kó mi fẹ́ gbogbo àwọn tip yẹn ẹ máa fi máa ra credit ẹ fún máa kí boyfriend yín máa jókòó de tó máa fi dé ni tó bá dé mo ò ní lọ. Indomie máa sọ pé irọ́ tẹ́lẹ̀ fóònù Indomie 200 naira ni nkókó tí wọ́n gbogbo ẹ ti bẹ́ẹ̀ ilẹ̀ gbé mi síbi àbẹ́ ilẹ̀ sálárì fún mi ẹ wà á dẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ẹ jókòó bá ọtẹ bá ní sàjà tó pé máa jókòó sí tálẹ̀ òkì lẹ́yìn I'm freaking working for my money mo ṣiṣẹ́ fowó mi ni so mi wá ní wàrà Indomie kí ló sọ fún mi pé 2 million naira ní Indomie tó kí 100 naira ni. nkókó tí wọ́n gbogbo ẹ ti wọ́n. I dey o. I dey. Oh no be me na my junior sister wetin you wan buy. I wan buy something na. Wetin? No dey call it now madam. I wan buy groundnut. You have groundnut? I have hold on. Hey ring am. Irú wọn náà ló jẹ́ pé èèyàn kó máa ní sọ́ọ̀tì. Oya give me my change now madam. Ó ti ẹ̀ price rẹ̀ rárá ó sì máa price pé ṣùgbọ́n 30 naira o. She what? Here they go. Ara rẹ̀ yín náà nù tán ní kan ṣe. Ṣé o bóyá fake ilẹ̀ fún mi àbọ̀ original? Ṣé ẹ náà bá yé èmi jẹ́? Àwọn olójú máa jẹ́ kó dà bí èèyàn ṣàròrò wọn dẹ̀ nímọ̀ pé ọ̀nà tá ń gbà lówó ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Madam. Well done o. How much it? Thank you fine. Well done. I want to buy CD. CD. Ṣé Wasiu Ayinde or Pasuma? What you concern me with that one now? No, I mean kiss. Oh, Kiss Daniel, you know they stay this area again. The other street, you go there. To that side. I mean kiss. Kiss. Yes. Oh, so you're me. Invo. Amen. Bangkok gbi. Àwọn èèyàn nu lọ́sàn gan. Madam, how far now? I dey o. Abeg, give me the rock. The rock. Give me one. Yeah. I dey enjoy your customer. My customer dey good. Thank you, ma. This thing. Oh, shit. Thank you, ma. Give me my change, abeg. I dey come. Give me my change. Take. Thank you, ma. Bye-bye. I dey enjoy my customer. Ibi tí wọ́n dàgbà sí lọ́dẹ̀ ẹ̀ táwọn olóye tó fi ra gbogbo ọjà ọmọ dúró jàtìjàtì. No problem. See this like me and no lecture. Ẹ wo ìwọ ní kọ́lọ̀ mi ìwọ o ilé wọ́n sophisticated síbí. Ẹ wo ẹ jẹ́ fún mi ní Indomie méjì ẹyin kan àbí indoseed tẹ́lẹ̀ gan ni tẹ́bẹ́lẹ̀ wọ́n ti mọ́ ń dúró ni. ẹ dúró pẹ́ ẹ dúró pẹ́. àtajà mọ́ ẹ mọ̀ kóra ní ọyẹ́ yín àtajà mọ́.